Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ìtẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní o lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. O ní láti ní ọgbọ́n, kó ní àròjinlẹ̀, kó tó lè understand program mi. Ìwọ tí ò bá ti lọ́gbọ́n, tí ò ti láròjinlẹ̀, stroll up or stroll down. Ọ̀rọ̀ nípa òtítọ́ àti irọ́, truth and lie. Òtítọ́ la fi dálé ayé. Olódùmarè kọ̀ dá sórí irọ́ ni. Tí o bá fẹ́ mọ̀ pé òtítọ́ la fi dálé ayé, tó fẹ́ understand ọ̀rọ̀ mi, lọ wo ọ̀rọ̀ Yorùbá ní kó tẹ̀lé. Yorùbá ní tí wọ́n bá lọ fún ọdún, ọjọ́ kan òtítọ́ máa bá. Bí wọ́n bá ṣeré, ara kì yóò yá ọ bí. Àṣebàjẹ́ ṣe bí tòun là ń wí, àṣeburúkú ẹ̀kọ́ ara fún. Like tí Yorùbá bá ń sọ̀rọ̀ nípa nǹkan tó ń pè ní ìwà ìbàjẹ́, irọ́ àti àìda, ó gbọ́mọ pọ̀ gan. Ọlọ́gbọ́n o, olóye o, a fẹ́ bọ́ sínú agbami ọ̀rọ̀, a fẹ́ bọ́ sínú agbami ọ̀dán. Ṣẹ́rí kí là ń pè ní òtítọ́ àti irọ́? Ọlọ́gbọ́n o, olóye o, ṣẹ́rí àti ọkọ àti aya àti aya àti ọkọ àti bàbá àti ìyàwó àti ọmọ àti bàbá, tí ẹ bá ti fòtítọ́ lò, ọjà tí a bá fi irọ́ kó jọ, àjàtúká ni tàgbára, ẹ máa jàtúká ni. O ò lè tajà ìpẹ́, tó bá tajà ìpẹ́ máa gbówó òkúta. Bẹ́ẹ̀ ni òtítọ́ la fi dálé ayé. Òótọ́ ẹnu mi ló ní kí n sòótọ́. Ìwọ tí ò bá ti mọ̀ nǹkan tó ń pè ní òtítọ́, ṣe bí òtítọ́ tẹ̀ ń wò yẹn, mi ò mọ̀ kọ́kọ́ bò òtítọ́ tẹ̀ ń wò yẹn, òtítọ́ ó wà fẹ́rìn, kò wà bold. Yes, I'm talking. Nígbà míì wà tí irọ́ bá dúró lórí ẹsẹ̀ báyìí, tó bá dẹ̀ ń pa irọ́, tí irọ́ bá dẹ̀ ń bọ̀, òótọ́ gan á tún máa fọ́ bẹ́ẹ̀ ni pé àbí mi mò ń parọ́ ni. Ọlọ́gbọ́n o, olóye o, tí irọ́ bá ń pa irọ́ nígbà míì, òótọ́ gan á máa fọ́ pé àbí mi mò ń parọ́ ni. Ọmọ tó bá mọ̀ ìyá ọ̀ṣọ́jọ́ ọ̀nà lọ. Ta ló understand nǹkan tí mo sọ? Sórí number one example, ẹ jẹ́ fún yín example. Ẹni tó bá ti ń bá ṣe ti pẹ́, tó yẹ pé láti ìgbà tẹ́ni ẹ ti ń bá ẹ ṣe, o ò rí àgàbàgebè lọ́wọ́ ẹ̀, o ò rí màdàrú lọ́wọ́ ẹ̀. Ìjọ́ tó bá gbìyànjú láti ṣe màdàrú, tó fẹ́ ṣe ojú kejì, tí o bá ka tó bá ní ìgboyà, tó ní confidence, á dẹ̀ máa sọ fún ẹ pé nǹkan tó rí yẹn kọ́ ló rí. Ó máa fún ẹ ní pé ṣé wọ́n ti ọjọ́ báyìí, ṣé wọ́n ti ọjọ́ báyìí, ṣé wọ́n ti gbà báyìí, ṣé wọ́n ti gbà báyìí, nígbà báyìí ìwọ náà máa fọ pé ó dà pé nǹkan tí mo kọ́ mo rí lóòótọ́. Ó dà pé níjọ́ kan báyìí tọ́jú nǹkan mi ní Ìdúmọ̀tà, òun ló pè mí. Níjọ́ tí ẹnìkan wà pẹ̀lú ìyàwó mi, òun ló pè mí. Níjọ́ tó fẹ́ pa ọmọ mi, òun ló pè mí. Àná nǹkan tí mo rí, nǹkan tó dẹ̀ rí lórí, but nítorí pé o ti gbàgbọ́ nínú ẹ̀, that's what they call faith. Nítorí pé o ti gbàgbọ́ nínú nǹkan tó ń sọ, tó bá parọ́ ọjọ́ kan, ó máa believe pé òótọ́ ló sọ tí mo ti bá ṣe. Yorùbá ní pé ọ̀tá fàsókè oyindoborí, bí ọba yóò bá rí ẹ tọ̀hún wù ẹ. Tó bá dẹ̀ wò pé nǹkan tó ṣe yẹn fún ẹni yẹn, orí tí wọ́n bá ṣe rí ara kì yóò yọ bí. Tí ìkọ́kọ́ bá ṣẹlẹ̀ láàrin ìwà àti èèyàn, tó bá wá ń po òwe, àgàgà ẹni tó ṣẹ̀ sọ̀rọ̀ ẹ̀ láì da, example again, ẹni tó ṣẹ̀ sọ̀rọ̀ ẹ̀ láì da, tó yẹ pé ibi tó ti ń bọ̀ ọwọ́ ẹ̀ lẹ́ ń sọ, wá dénú ilé irú ẹni bẹ́ẹ̀ wá pè àyìn lọ́mọ wúrà, kí ló máa rò lọ́kùn ẹ̀? Láàrin èmi àti ẹ, kí ló máa rọ̀ lọ́kùn ẹ? Àràkọ́ wa lọ sọ pé kó wa lọ play àyìnlọ́múwà wo mo lè kọ́ tó bá àwọn orin ọ̀tẹ̀ mú báyìí pé aláyé ti pẹ́ kí ni kọ́ orin yẹn wá jọ ọ ní pé àṣebàjẹ́ ṣe bí tòun là ń wí, àṣebúburú ẹ̀kọ́ ara fún. Bẹ́ẹ̀ ni òtítọ́ ló ní kí n sòótọ́. Tí ọkọ àti ìyàwó tí wọ́n bá jọ ń gbé ní ìgbé ayé ìrọ̀rùn, tí lóòótọ́ o kò dá kí èèyàn jẹ́ kí obìnrin máa mọ 100% of you, but má jẹ́ kí obìnrin máa mọ 70 àbí 80. Ìyàwó ilé ni mò ń sọ o. Ìwọ tó kúrò nílé, o sọ fún ìyàwó ẹ pé o lọ sí Àbújá, bẹ́ẹ̀ o dẹ̀ lọ sí Ìbàdàn, o fẹ́ lọ ṣe nǹkan, o wá kú sí Ìbàdàn, àbí ọlọ́pàá mú ẹ sí Ìbàdàn, àbí nǹkan burúkú ṣẹlẹ̀ sí ẹ. Ìyàwó ẹ ò ní gbẹ̀rí ẹ jẹ́, kò ní lè defend ẹ pé àbálágbájá ìbàlẹ̀ sọ fún pé mi ò lọ. Bẹ́ẹ̀ ni, nítorí pé òtítọ́ tẹ̀ ń wò yẹn, ó máa ń mú connection. Torí bẹ́ẹ̀ sọ̀rọ̀ fẹ́, tí ìwà àtìyàn bá wà, tí ẹ bá jọ ń ṣe, tí ẹni yẹn bá ti wá jẹ́ pé bóyá nínú gbogbo ọ̀wọ́ ẹ̀ tó bá sọ 10, 8 ń bẹ irọ́ ni, jìnnà sí ẹni bẹ́ẹ̀, má bàa ṣe mọ́ o, má bàa ṣe mọ́. Òṣùpá náà kọ́ yẹn kọ́ rí pé
ṣọ́ni bá rìn ṣọ́ni bá rẹ́ orúkọ nìkan kọ́ ọmọ ìkìlọ̀ ni tó bá ti gbé níyàn tí kò bá ti ṣòṣìtọ́ lórí ta ibẹ̀ yẹn ọmọ kò ṣọ́ni bá rìn kó ọmọ ọmọ ṣe fọwọ́ ìparí orin yẹn bẹ́ẹ̀ ni ṣọ́ni bá rìn ṣọ́ni bá rẹ́ orúkọ èèyàn ni kò tó wá ń ṣe orúkọ lásán ìkìlọ̀ ni ẹni tó bá ti ń bá rìn tí kò bá ti lè ṣòṣìtọ́ pẹ̀lú ẹ lórí tàbí tẹ́dé yẹn àkíyèsí ló jẹ́ àgbà ọgbọ́n wọ́n ní ẹni tó bá tara àlè ẹ̀ lọ́pọ̀ kò lè rí ìrànlọ́wọ́ mọ́ ojú àlejò láti ń jẹ gbèsè ẹ̀yìn ẹ̀ láti ń sàn bẹ́ẹ̀ ni o nítorí pé ìwọ tí o tara àlè ẹ̀ lọ́pọ̀ ẹni tó tara àlè ẹ̀ lọ́pọ̀ fún kò ní trust ìwọ náà pé ẹni tó ta ọmọ ìyá ẹ̀ ní 1 million ìyá ẹ̀ bóyá ìwà yẹn gan ó lè tà wá náà ò ní trust ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Yorùbá ni ìwọ tó bá fẹ́ rí ayé gbé tó fẹ́ ní làákàyè tó fẹ́ ní ọgbọ́n o ní láti máa mọ ọ̀rọ̀ Yorùbá ó tún dùn èmi náà ni pé àwọn àṣà àtiṣe wa kan ti baptize wọ́n ti blackmail ẹ̀ ní example ìwọ tí orúkọ ẹ bá ń jẹ́ bí Kẹ́ṣinró ìwọ tí orúkọ ẹ bá ń jẹ́ bí Ọlákíníkan tí wọ́n bá jẹ́ pé SHO ni àwọn baba ńlá baba yín lò tí ẹnìkan bá ṣe mistake tó bá lo SO ẹ lọ correct ẹ ó dàbí ẹni tó ń jẹ́ Oṣobàmídé Oṣolókè Adélékè Èṣùlékè bẹ́ẹ̀ tó yí pé èṣù tó dúnú orúkọ ẹ yẹn ò fẹ́ kó máa dún ó wá sọ yẹn di lékè. Number 1 mọ̀ pé odò tó bá gbàgbé orísun ó ṣetán àti gbẹ ọmọ tó bá sọ lẹ́nu ó so àpò ìyàkọ nítorí pé ìwọ tí ń gbàgbé orísun ẹ ibi tó bá dé tó bá ń gbọ́ tó bá ń sọ pé ọmọ Oṣobàndé làwọn ẹni yìí orí pásítọ̀tì ẹ̀ Ṣóbàndé nìwọ dẹ̀ ń jẹ́ báwo ló ṣe máa sọ fáwọn èèyàn pé Bàndé àti Oṣó ìkan náà ni ìwọ tó ń jẹ́ Èṣùlékè tó wá yọ èṣù kò ń bẹ̀ tó ń jẹ́ lékè tó wá dé ibi tí àwọn ọmọ Èṣùlékè kan ti ń sọ̀rọ̀ tó wá ní ọmọ ìwọ̀n yín ni mí Èṣùlékè làwa ń jẹ́ lékè nìwọ ń jẹ́ báwo ló ṣe papọ̀ ìwọ tó ń jẹ́ Ifágbèmí tó yọ Ifá kò ní orúkọ ẹ tó fi gbèmí sí bóyá àwọn tó pé bóyá bíi àwọn Èṣùgbèmí wọ́n ti ń jẹ́ Jésù gbèmí àwọn Ifálékè wọ́n tún jẹ́ Mohammed listen I don't have to accept religion kí dey accept culture wọn tí bá ti accept culture wọn mo ní láti baptize culture mi culture as culture is not a religion ó possible kì í jẹ mo máa ń sọ ẹni tó bá ń follow mi náà tó bá ń program mi mo máa ń sọ program pé I'm a proud Muslim yes I'm a proud Muslim dáàdì mi aláàjì ni mọ́mì mi aláàjà ni so I'm a proud Muslim but Muslim or no Muslim ẹ̀yẹ́ ká gbé Yorùbá ni mí ọmọ Yorùbá ni mí a ní àṣà a ní ṣe we have our own culture okay Islam is a religion must I accept their culture no okay oya tó yẹ kí n fẹ́ sin Ọlọ́run gbọ́dọ̀ accept culture ya gbogbo accept culture mà á dúró alábẹ̀rẹ̀ but nínú culture wa ṣé àwọn òwá nìyí tó dáa rárá ní culture wa ni ṣé gbogbo culture wa ni ò dá ni àbí tó bá ní pé orí nínú Yorùbá tó bá ní pé ọmọ yẹn jìnnà tó ń ṣoògùn oògùn wo ló ń ṣe tó bá sọ fún ẹ pé èèyàn burúkú léèyàn àbí èèyàn ń ṣe oògùn súnmọ́ irú oògùn wo ló ń ṣe ẹ súnmọ́ ó ń ṣe àbọ̀wọ́ yẹn olóògùn ni owó ìwà ìwò tó bá ní nǹkan wà kú tó bá wọ́n lẹ̀ gbọ́ òkè oògùn tó ń ṣe nìyẹn òkè no problem èèyàn burúkú ni ó ń ṣoògùn oògùn wo ló ṣe wo ìwà yẹn wò tó bá ṣe aládàá kò ní wọn lé tó bá yìn níbọn òkè oògùn ló ń ṣe àbí kò dá òkè kó má ṣoògùn àdàkọ́ lè pa àbí òkè Islam ní pé ká má ṣoògùn gan Christian ní pé ká má ṣoògùn gan òkè ó dẹjọ́ ọmọ ajagun gbalẹ̀ ojú ọmọ jagunjagun ẹni ọgbọ́n olóyè ni kó máa tẹ̀lé ojú ọmọ jagunjagun yá kí ló ṣẹlẹ̀ ibẹ̀ kọ́ ni mò ń lọ ọ̀rọ̀ kọ́ ni mò ń sọ mò ń sọ̀rọ̀ nípa irọ́ àti òtítọ́ ní ọkọ láya ní ibi iṣẹ́ sórí pé àwọn ẹnìkan wà Ọlọ́run dá wọn ní pé tí wọ́n bá meet ẹ for the first time ò ní láti sọ fún wọn wọ́n mọ irọ́ wọ́n mọ òtítọ́ police army all those efforts all those force enforcement àbọ̀yẹ̀ ló pé all those force military àbíkẹ́ máa ń pè wọ́n tí ó dé they were trained to read nature yes àwọn ìkọ̀kan ló kọ̀ around ìkọ̀kan tí kíní yẹn fi bàjẹ́ tí ọlọ́kọ̀ bá mú ẹ kò bá bọ̀ lọ́wọ́ ẹ kò bá cocaine lọ́wọ́ ẹ bọ̀ tó bá interrogate ẹ tó bá jẹ́ ọlọ́pàá tó ní ọgbọ́n tó ní òye tó bá ó máa mọ̀ nínú ọkọ̀ ìwọ ilé ìpẹ́ ìlú ló ń sòtọ́ but nítorí pé nǹkan tó fẹ́ jẹ́ àti nǹkan tó fẹ́ jẹ ó dẹ̀ bà ọjọ́ ọ̀la ẹ̀ jẹ́ torí òdodo a ní mo sọ fún yín pé sorry again mo bẹ̀bẹ̀ gbogbo ẹ̀yin ìjọba Nàìjíríà pátá gbogbo ẹ̀yin
tí ẹ̀ ń gba àwọn amòfin àtàwọn aṣòfin pátá ẹ máa screen wọn débi pé ẹ máa screen wọn to the deep of their heart. Ẹlòmíín wà tẹ́ pé ẹranko ni ẹ dẹ̀ gbé ìbọn fún ẹranko kó lọ máa ṣọ́ àwọn ènìyàn, ó máa wù ẹranko pẹ̀lú àwọn ènìyàn tẹ́ni kó lọ ṣọ́. Ẹ gbé ìbọn fún ọ̀bọ kó lọ máa ṣọ́ àwọn ènìyàn, ó máa wù ọ̀bọ. Ẹ máa screen àwọn gbogbo àwọn ọlọ́pàá wa, gbogbo àwọn ẹ̀tọ́ pé force wa army ni o, NSCDC ni o, gbogbo àwọn tó bá ti pé force tó bá ti pé ẹ ń gbé ìbọn fún wọn ẹ máa screen wọn. Àwọn ẹlòmíín anger tí òun àtìyàwó ẹ nínú ilé àbí anger tí ọ̀gá ẹ sọ pé torí pé kò tí ì deliver ó dẹ̀ máa lo anger yẹn á dẹ̀ lọ ba àwọn tí wọ́n ṣẹ̀ tí wọ́n gbọ́ dẹ̀ máa lọ ba tiwọn jẹ́. Ọlọ́gbọ́n olóye wò ìwọ nìkan ilẹ̀ understand ọ̀rọ̀ mi. Gbogbo ẹ̀dá tó bá jẹ́ pé nítorí nǹkan tó fẹ́ jẹ pátá àti nǹkan tó fẹ́ jẹ o dẹ̀ gbàgbọ́ ọjọ́ ọ̀la rẹ̀ o ti bà ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ jẹ́. Bẹ́ẹ̀ ni o ti torí pé o fẹ́ sanwó ilé, o ti torí pé o fẹ́ sanwó school, o ti torí pé o fẹ́ sanwó àwọn ọmọ ẹ, o dẹ̀ jẹ́ o wà ní ipò kan, o dẹ̀ ní agbára láti ran ẹni tí ó wá bá ẹ fún wọn lọ́wọ́lọ́wọ́ but nítorí nǹkan tí ìyàwó àtàwọn ọmọ ẹ máa jẹ́ o dẹ̀ sọ fún ẹni ẹ pé kó lọ mú iye báyìí o dẹ̀ mọ̀ pé kò lè rí nǹkan yẹn múlẹ̀ nítorí ẹ̀ o dẹ̀ o sign paper yẹn o fún ní link tó lè fi survive life ẹ̀ nítorí nǹkan tí wọ́n fẹ́ jẹ́. Why? Kí ló táwọn ènìyàn ń ṣe bẹ́ẹ̀ yẹn? Kí ló tá à ń ṣe bẹ́ẹ̀ yẹn? Ẹ rí òtítọ́ àti irọ́ tí ẹ bá rí àwọn tó ń pè ní àgbà ọ̀kọ́gbọ́n, àwọn tó ń pé ọkàn ló máa ń rù, wọ́n máa ń rìdí ọkàn ó ti yẹ wọ́n máa ní pé mi ò fẹ́ pa ọ̀fọ̀ ó máa dàbí ọ̀fọ̀ nínú pé Yorùbá ní pé tó bá tiẹ̀ wá mú ẹ ní làákàyè ṣọ́ mú ẹ níyè ni ó mọ̀ kọ́ ló bẹ ẹlòmíì máa ń ní làákàyè nǹkan tó bá ti ń pè làákàyè tẹ̀ ń wẹ̀ ó connect mọ́ iyè ni. Àwọn oògùn kan Yorùbá kan tó bá amúnimúyè tó bá ti mú iyè ẹ ọpọlọ ẹ ò ní ṣiṣẹ́. Tó bá rí àwọn ọmọ kan tó bá kọ́ wọn ní nǹkan ẹ̀kọ́ ọmọ méjì tó bá kọ́ wọn méjì àwọn mẹ́ta àwọn nìkan wà kó máa kọ́ wọn báyìí kó láwé wọn kó kówé sí wọn ò lè mọ̀ kó ń ṣe fọ́ọ̀tì wọn náà ọ̀nà wọn kọ́ lẹ̀ ń gbà. Ẹ ní àkíyèsí nípa àwọn ọmọ tẹ́ ẹ bí, ẹ ní àkíyèsí nípa àgbègbè tẹ́ wà, ẹ ní àkíyèsí nípa ẹ̀kọ́ tẹ́ ẹ ṣe kó jẹ́ religion ni kó jẹ́ nǹkan tó bá ń ṣe ní gbogbo kó jẹ́ religion kó jẹ́ education kó jẹ́ culture àwa àdá Yorùbá náà ló ń ṣe tó bá di pé culture ẹ ti ń di pé o máa ní láti bàtẹ̀yàn kan jẹ́ láti fi tún ẹnìkan ṣe. Àwọn Yorùbá náà sọ pé ní pé títẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò lè da òótọ́ náà ni má wà tẹ́gbẹ́ tẹnìkan má wà nítorí ẹ̀ lọ bàtẹnìkan jẹ́ kí ẹni yẹn lọ fọwọ́ ara ẹ̀ bá tiẹ̀ tira ẹ̀ jẹ́ kí wọ́n wá jẹ́ pé lẹ́dùnmarè tún tiẹ̀ ṣe. Bẹ́ẹ̀ ni o òtítọ́ àti irọ́ mo lè pe lápá kejì mo lè pe lápá kẹta but new version òtítọ́ àti irọ́ mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ mo ń bọ̀ mi ò tí ì dé.